bẹ́ẹ̀ ni kankan fa wàhálà tán bá ti tọ́ mi o mo jókòó níwájú ilé mi ń bí níwájú ṣọ́ọ̀bù ìyàwó mi ń bí lánàá ni mọ́là kan dé náà tó ń tọrọ owó ó dẹ̀ dé mo rí pé bó ṣe wáyé eléyìí kì í ṣe yàn lásán ó mú ọ̀pá kan dání ọ̀pá yìí ó dì í mú lórí báyìí ó fi ń tẹ̀lé ó ń rìn bí pẹ́ńtẹ́sẹ̀ ń dùn wọ́n á ní kó kó wájú ilé mi ó dẹ̀ kó wájú ṣọ́ọ̀bù ìyàwó mi ó tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù àwọn télọ̀ tó wà ń bí báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí nínú ilé mi náà kọ́ńpánì mo ní kó kúrò ń bí kó máa lọ mo ní kó máa lọ tí mo sọ pé kó máa lọ báyìí tó máa ṣe báyìí mo tó yọrí ẹ wò kò ṣe pé mi ò parọ́ mọ́ o ẹ ti rọ́pàá yìí ṣẹ́rí ọ̀pá yìí ló yọ straight ẹ wo ohun tó wà lórí ẹ̀ iṣẹ́ ti rí ríǹgì rẹ̀ ń bí o oògùn ní ẹ̀dẹ̀ rọ́pàá ibo ti ṣe tán tó ẹsẹ̀ tó ń ṣe báyìí kò dúró nítorí gbà tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó mú ọ̀pá yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó là mọ́ mi lórí ni gbogbo ìlú yìí lè sọ sí o pátá gbogbo tó wà street tó wà ládùúgbò bí orí ọ̀fẹ́ hospital nílùú Ìtòrí Èkó local government kábíyèsí bàbá wa Àkámọ́ gbogbo àwọn tí àwọn sẹ́ríkì wọn bírú ọkùsàǹgbàǹkó ẹ bá a sọ fún wọn kó bá a kìlọ̀ fún àwọn fámìlì wọn tó ń tọrọ bára kán máa lọ tọ lọ́dọ̀ ẹbí wọn kán máa yà street wa mọ́sà o ní sáìdì ibi tí aláwọ̀ ẹkùn ojú burúkú tó jẹ balẹ̀ agbọ̀n ẹrú kò tuntun sí àdúgbò yẹn ní o lèmi ń gbé èmi ní balógun ẹ o èmi ní balógun aláwọ̀ o ṣe ń gbọ́ tí mo ṣe gbọ̀ páyì lọ́wọ́ ẹ̀ tọ́yàn ń lọ pé kí n filẹ̀ fún tí mo lọ́mọ́ lọ́ tí mo gbà mí ì tí ṣe tán báwo ti fa ilé ìjáde tó bá fa jáde báyìí mo ní tó gbé lé mi báyìí mo sáré gbà lọ́wọ́ ẹ̀ pápápá òun rèé o gbogbo yẹn rí ẹ̀yin Yorùbá ogun ti dé sógun state o ohun tí mo gbà lọ́wọ́ mọ́là gbogbo ẹ á bèrè street bí o tó bá jẹ́rọ ni mo pàdé Èkó local government ní street Oore Ọ̀fẹ́ hospital opposite tẹ bá ti kọjá AIA hotel bí tẹ AIA kọ́ tiẹ̀ sí yẹn ẹ̀yẹn gbàbẹ̀ wọlé street ibẹ̀ ni ilé tèmi èmi ní ifá ẹ̀mí okun lájà bíi ta o gbogbo tí mo gbà lọ́wọ́ mọ́là lánàá rèé o gbogbo aládùúgbò lè sọ sí o ẹ ti rí ó la ilé ìmọ̀ mi lórí ni ko ẹ mọ̀ pọ́pá yìí náà fi ń pa àwọn ẹran tó ń pa tó máa ń tà fún yín dédé yìí ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń dàgbà màálù wọn lórí àwàkọ́ o wọn fi ya ẹnìkan ohun tí mo gbà lọ Fúlàní lánàá rèé today is Thursday bá àná nísìn Wednesday òun ni o ohun tí mọ́là mo gba ilé ìlọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní tó ń ṣe bí pẹ́sẹ̀ ń dùn pẹ̀lẹ́sẹ̀ tó ẹsẹ̀ òdún o ló fi jápa o ẹ lè wá o gbogbo ẹ̀yin ọba wa ẹ bá sọ fún àwọn Fúlàní mọ́là wọ́n ti wà ní junction to junction tó ń tata àti kínní kọ́ fi ìlú ilẹ̀ fún wa ẹ̀yàn bá ṣe wèrè bí ọ̀pá wọn iná máa fi pa wọn o ohun tó là mọ́ mi lórí ó dín bá ó là mọ́ mi lórí ni wọ́n rí gangan ni.